Africa Content TV. Owó pàṣẹ ni mo fẹ́ tẹ̀sẹ̀ ṣe kábọ̀ láti ìlú London pé mo lè mú fẹ́. Ẹ̀jẹ̀ ara bá ń bí. Àìdégbò lórí ọmọ ọba, ọ̀dọ̀ lórí ọmọ ọba. Wàásù àìdégbò lórí ọmọ ọba, ọ̀dọ̀ lórí ọmọ ọba. Akíndé Ìjẹ̀bú ti lẹ́nu pọ̀, ọ̀dọ̀ lórí ọmọ ọba. Oh,
Thank you.